káàárọ̀, ẹ kú iṣẹ́, ẹ kú kó lè dá gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n pátá. Tá bá ń pe ènìyàn ní ọ̀jọ̀gbọ́n, á jẹ́ wípé ẹni tó ní ọpọlọ lórí. Òun ni à ń pè ní ọ̀jọ̀gbọ́n. Ẹni tí ò bá ní ọpọlọ lórí, wọn ò lè pè ní ọ̀jọ̀gbọ́n. Mo tún fi àkókò yìí kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n pátá tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti máa fi ọkàn máa bá wa lọ. Ojú òní ti gbogbo yín. Èmi jẹ́ èèyàn kan, bí Ọlọ́run ṣe pè mí ní wòlíì tó, ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí wọ́n ń pè ní wòlíì. Bí gbogbo ẹ̀ ò bá ní meaning, wọn ò ní máa ní I am a pastor, I am a prophet, I am a reverend. Gbogbo ẹ̀ pátá òun ló ní meaning. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ń pè wọ́n ní different name. Oníṣẹ́ reverend, oníṣẹ́ pastor. Iṣẹ́ tí wòlíì ń ṣe ọ̀tọ̀ náà ni. Bí gbogbo ẹ̀ ò bá wá ní meaning, Ọlọ́run ò ní dárúkọ ẹ̀ bẹ́ẹ̀. Èmi gẹ́gẹ́ bí wòlíì ti Ọlọ́run, àwọn wòlíì máa ń bínú gan. O ò lè rí ìjọ tí wòlíì bá wà kó kún. Why I am going to this area is àwọn comment, because I work on my feedback, and my feedback, èmi ò ń gbójú kúrò ńbẹ̀. I want to deliver immediately. Because tí n bá ti lè rí nǹkan tí kò tọ́, Ọlọ́run ṣe mí ní ẹ̀dá kan, mi ò lè mójú kúrò ńbẹ̀. That is my own nature. Then ó tún wá ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àmì òróró ti wòlíì tó wà nínú mi. Because when we see as a prophet, if really you are a real prophet of God, when you see what is wrong as a prophet, you will say it immediately. And this happen as a result of we are receiving from God. A máa ń gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Bá a bá ṣe wá gbọ́ yẹn, àwa máa release yẹn ni. So therefore, we don't miss word. Miss ọ̀rọ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe báyìí. Bá a ṣe gbọ́, bí wèé tiẹ̀ ṣe tóbi tó yẹn náà la ṣe máa release ẹ̀. So therefore, ìdí tí mo ṣe jáde láàárọ̀ yìí, today is Sunday, which is on the 4th of July, àná ti lọ, èní la tún ti rí. Òun ni àwọn comment tí mo rí. In fact, èèyàn kan ti dídì send message sí mi. I don't care to know the name, but it's from America. Ó sọ fún mi wípé he's 72 years. I know you will hear this. Wàá gbọ́ message mi bóyá gbà táwọn èèyàn bá copy ẹ̀ lórí YouTube mi, ṣùgbọ́n o ò lè wo YouTube mi mọ́ because I have blocked you. But I know you will hear this message. Nígbà tí bóyá táwọn èèyàn bá lọ copy ẹ̀ tó gbé lọ sí page wọn, ṣe gbá up and down. Listen to me carefully. And others that have the same mind nínú, ẹ gbọ́ mi dáadáa. A kì í ṣe ọ̀dẹ̀. Àwọn tó ń ja ogun gbọ́n, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ọ̀dẹ̀. Torí àwọn tó gbọ́n nínú wọn kì í bá ogun lọ. Wọ́n ti ja ogun rí. Wọ́n ti rí strategy ogun. Wọ́n ti rí bí ogun ṣe rí. Wọ́n ti mọ nǹkan tó ń pè ní ogun. Wọ́n ti mọ iwájú, ẹ̀yìn àti gbogbo nǹkan tí ogun lè bá yọ. Béèyàn bá dúró síwájú wọn, wọ́n ti mọ irú strategy tí wọ́n fẹ́ lò. Àwọn yẹn ni wọn kì í bá ogun lọ. Mo ti sọ tẹ́lẹ̀ wípé ohun èèyàn lẹ ń fẹ́ gbọ́, ẹ fẹ́ gbọ́ ohun Ọlọ́run.
nígbà tí Olúwa ti sọ wípé ogun ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ Nàìjíríà yìí, everybody tàdé ń pariwo kó lé kálukú kó lọ mójútọ́rọ̀ ara ẹ̀, ẹ lọ mójútọ́rọ̀ ara yín. Tá a bá fẹ́ mọ̀ pé a fẹ́ gba òmìnira, ogun ló máa gbẹ̀yìn Nàìjíríà. Tí a bá mọ̀ pé a ò nídìí òmìnira, pé àwọn ọmọ Yorùbá wọ́n fẹ́ wà bẹ́ẹ̀ nínú oko ẹrú, fine, kẹ́ mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ tẹ́ ń bá kiri, ohun tí ẹ̀ ń ṣe kiri up and down. Go and look at my video. Those are the things God has given me the opportunity to deliver. But you people as a Yorubas, Yorùbá, díẹ̀ nínú yín ló gbọ́n, díẹ̀ nínú yín ló gbọ́n. Àwọn tó gbọ́n yẹn ni mò ń bá sọ̀rọ̀ báyìí, kì í ṣe àwọn òmùgọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n ni mò ń bá sọ̀rọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n yẹn understand ohun tí mò ń sọ. So bàbá náà wá send ìdálẹ́yìn tó pè mí because I was lóru tí mo ti ṣe tèmi ṣiṣe iṣẹ́ tó ń ṣe, mo ti lọ fẹ́ gbẹ́ mi lélẹ̀ because of today. Mo wá rí mẹ́sẹ̀jì ó lóun wá láti Amẹ́ríkà, òun lo $1,890 láti fly from America to Nigeria just bóyá sọ nìyẹn o, just for a day rally kóun lè witness ẹ̀. Ṣùgbọ́n pé olórí burúkú ni ẹ́, ò ní ṣe àǹfààní, ayé ẹ̀ ò dẹ̀ ní da. Bàbá yẹn, ẹ̀yìn ẹ̀ ò ní da, kò sí bó ṣe fẹ́ ṣe. Now ìwọ kó ọmọ ẹ o kó sí Amẹ́ríkà, o kó ìyàwó ẹ o kó sí Amẹ́ríkà, o dánìkan fly wá sí ilé ọjọ́ kan ni o. Now lẹ́yìn tẹ́ ẹ bá wá fa trouble tàná yẹn tó which is on the 3rd of July, wàá fly padà, o lò ṣì níyìn, o ní jẹ́ èèyàn láyé. I am telling you this out into pé my heart is bleeding. Ọkàn mi pòrúurú nígbà tí mo rí àwọn kọ́mẹ̀ntì àwọn èèyàn, nígbà tí wọn ò rí wa ká jáde, tí wọn ò rí Kóìkì kó jáde, tí wọn ò rí mi kí n jáde, tí wọn ò rí I don't know other side because I know the other side. I know very clear, unlike Gani Adams, I know that they are deceiving you. They are deceiving you from the beginning. They will not come out because àwọn tí rí ogun, wọ́n dẹ̀ ti mọ ìwà ẹ̀yin ọmọ Yorùbá dáadáa wípé ọ̀dàlẹ̀ náà ni dodo yín, wọ́n mọ̀ yìí dáadáa. Náà ìwà tí wọ́n kó àwọn ọmọ ẹ̀ sí Amẹ́ríkà, tó kó ìyàwó ẹ̀ sí Amẹ́ríkà, tí wọ́n nìkan wálé nígbà tí ẹ bá fa wàhálà àti àná tán, ṣùgbọ́n pé wọ́n máa padà. Àwa tó mọ̀, àwa làwọn ń bọ̀ wá bá. Nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá wa Sunday Igboho nìyẹn. Ṣé ìwọ ló wá bá ń lé? Ìwọ ló wá yìnbọn sí? Ṣé ìwọ ni wọ́n wá ba gbogbo ilé ẹ̀jẹ̀? Ìwọ ni wọ́n èèlò lẹ dá tó fẹ́ ká dodo? Èèlò ni dodo yín dá? Èèlò lẹ dá tó fẹ́ ká? Ọ̀rọ̀ ni ẹ fẹ́ gbọ́, ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n ni mò ń bá sọ̀rọ̀. Àwọn tí kì í ṣe ọ̀jọ̀gbọ́n, mo believe pé ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́. Èèlò lẹ fẹ́ dá tó fẹ́ tún dodo nǹkan tó bá jẹ ẹ ṣe? Ṣé tó pé bàbá yẹn ò lè kó sọ̀rọ̀? Bí bàbá yẹn ò bá sọ̀rọ̀, àwa máa sọ̀rọ̀ jáde kẹ́ ẹ lè gbọ́ dáadáa. Tó bá wá fa dodo wàhálà yẹn tán, wàá wá bá tiẹ̀ lọ, wàá lọ máa ṣe fàájì ẹ̀. Ṣé àwọn tí wọ́n kó sí kí nìkan tó ti ṣe sí? Ṣé ẹ ti dé Àbújá, ẹ ti lọ protest? Ìgbà tí bàbá Sunday Igboho tí dodo ẹ ṣẹlẹ̀, nígbà iṣẹ́ ẹ̀yin bọ́ọ̀tà kẹ́ ẹ lọ protest. It seems you are mad, that man. Kì í ṣe òun nìkan, many people there also make some useless comment. Ẹnu làwa kọ́ ni. Ṣé bí ẹni tó ń ja ogun ṣe ń jagun nìyẹn? Ẹni tó ń jagun wọn ń jagun bẹ́ẹ̀. Ṣé tẹ́ ẹ bá ja tí àná tí dodo yín lọ sílé yín, ó mọ̀ wípé àwọn tí wọ́n mojú ẹ̀ bí a ti ń sọ̀rọ̀ yìí ló ń padà bọ̀ wá bá. Nǹkan tó ṣe padà lọ bá Sunday Igboho nílé nìyẹn, kò sí wọn ò mọ́lé dodo yín. Kẹ́yìn kọ́ ṣu sílẹ̀ ni. Àwọn tí wọ́n mọ̀ dáadáa ibẹ̀ ni wọ́n ń bọ̀ wá bá. In the next day, ó pẹ́ jù láàárín 1 week yẹn, they will storm that place. Tó bá wá storm ẹ̀, tí nǹkan bá ṣẹlẹ̀, ṣé ẹ̀yin yìí lè dúró? Nígbà tí ó ṣẹlẹ̀ sí olórí, ṣé ẹ̀yin rí ohun tó ṣẹlẹ̀? Ibo ni dodo wọn wà? Níbo ni gbogbo wọn wà? Àwọn ọ̀jọ̀gbọ́n nìkan tó rí wọn pé àwọn la rí ń ta. Ní àná, ní dodo bí a ṣe ń wo video everything live yẹn,
a sì ń rí òpònú ọmọ Yorùbá tó ń gbé igi kọjá, báàgì kọjá tí wọ́n ń lọ síbi iṣẹ́. ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ládùúrù nǹkan tí wọ́n ṣe fún ẹni tí a fi pè ní ẹni tá a pè ní olórí Yorùbá nation, ládùúrù nǹkan tí wọ́n ṣe fún, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ lánàá on the 3rd. bá a bá jáde, àmọ́ ohun tá a ṣe jáde o kì í ṣe ti ọ̀lẹ. I will continue saying that. tá a bá jáde, irú bàbá yẹn tó sọ̀rọ̀ yẹn, ogun á ti gbé ẹ lọ lánàá. Nítorí pé mo ti sọ lé inú fídíò tí mo drop lóru, mo tún máa sọ, ìwọ ló mọ̀ pé we are their target. tó bá jẹ́ wípé àwa bọ́ta ni nírú àná tí kọmíṣánná sọ wípé there is no rally, tí gbogbo yín dẹ̀ gbọ́, kì í ṣe pé wọ́n táìpù bóyá èèyàn ló parọ́ o, ó sọ jáde in the video tí gbogbo wa gbọ́. ẹ̀yin kọ́ ló ń bọ̀ wá bá ń lè náà tó pé wọn ò mọ̀ yín. àwa tí à ń sọ̀rọ̀ yìí lójoojúmọ́ tí wọ́n ń gbé ọ̀rọ̀ wa lọ sórí tébù wọn ní gbogbo ìgbà, àwa ló máa wá bá ń lè. Then the journey begins. ta ni mo béèrè owó lọ́wọ́ ẹ̀? gbogbo ohun tá à ń ṣe, ta ni mo wá ta láti ní pé olúwa sọ fún. Listen to me. Here I am not coming to the internet to enrich myself. lọ wo mi dáadáa. bí mo ṣe ń drop hot video tó, mi ò tí ì gba 1 naira báyìí lọ́wọ́ YouTube rí. gbogbo tó ní kí n mú ẹnẹnẹ wá passport mi ìgbà, mi ò nídìí láti submit because I am not here to collect money on what I am doing. ohun tó lọ́rùn rán mi lèmi wá ń ṣe ń ta. ṣùgbọ́n gbogbo àwọn tó rí tí wọ́n ká wọn lára, tí wọ́n ń ṣe dán ló ń ká wọn lára yẹn, tí wọ́n ń jù sílẹ̀ nítorí owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ YouTube ló ṣe ń ju gbogbo òṣì yẹn sílẹ̀. àwọn àgbà, ṣèwọ́wé àgbà lẹ́yìn sọnù. àgbà máa ní màjàmásá, òun la fi máa kíkanjú lójú ogun. tó bá wá padà máa, òun ló ti sọ fún bàbá pé bàbá ò gbọdọ̀ jáde yẹn, àwọn wọ́n ti bàbá. kì í ṣe pé orí bàbá ò pé, orí bàbá pé, Ọlọ́run fún ní ọpọlọ gan. ṣùgbọ́n ìjà ẹ ni wọ́n ń jà, ìjà èmi ni bàbá ń jà. náà òun ni bàbá ò lè jáde lọ́wọ́, kò lè jáde lọ́wọ́ tí wọ́n wà yẹn. ìwọ náà ló wá ń sọ ìsọkúsọ níta, ló ń sọ rádaràda níta, ló ń sọ rédèédé. ilẹ̀ Yorùbá ò ní gbẹ̀yìn. gbogbo iyejú wọ tó ń sọ játijàti, ilẹ̀ Yorùbá yìí ò ní gbẹ̀yìn. táwọn bá débẹ̀ lánàá, kí n sọ fún ẹ, irú ẹ̀ ò ní délé. nítorí pé area of target wọn ni pé they need to get us, they need to get Koiki, they need to get ìwọ níta lọ́mọ. ọmọ ẹ ni kò ní dá fún ẹ. ìjọba mọ̀ ẹ́, ayé ò ní dá. ìwọ níta ló mọ̀ mí, ò ní ṣoríire, wọn ò ní mọ̀ ẹ́ láyé yìí mọ́, wọn ò ní mọ̀ ẹ́ lọ́run. ohun tí wọ́n ń pè ń wòlíì nìyẹn. wòlíì máa ń bínú tó bá sì sọ̀rọ̀ jáde, bó ṣe máa rí nìyẹn. tó pé ó sọ inú ìkanra ara ẹ̀. wọn ò ní mọ̀ ẹ́ nínú ayé yìí, wọn ò ní mọ̀ ẹ́ nínú ọ̀run. ṣé ìwọ ló ń wá? Do you think it? tó bá yẹ pé ìwọ ló ń wá ni wọn ò ní lọ bá Sunday Igboho nílé náà kọ́ lọ máa shoot ilé wọn. ayé ẹ̀ ò ní daṣẹ́. irú àwọn ọmọ ẹ̀ ikú ogun ló máa kú, lọ kọ́ sílẹ̀. ìwọ tó ń sọ̀rọ̀ yẹn, I don't care who you are. èmi máa ń sọ ọ̀rọ̀ tèmi gẹ́gẹ́ bó ṣe jáde lọ́kàn mi. That is the way I do it. I am not a criminal. èèyàn kankan ò lè wá mi. But we know that we are their target. Okay? Never that front. So they have given them order. Tó bá pa wà débẹ̀ lánàá ni ìbọn kan lọ́yìn tí wọ́n lọ pa ọmọ yẹn. ìbọn tí wọ́n máa yìn á pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. And it is going to be bloody. It is going to be bloody. Fine. Tọ́lọ́ bá fún àwa lórí ọ̀fẹ́ tí a escape route ara wa. ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ́ẹ̀ kọ́ báwo ni news àná bá ṣe jẹ́. ibi tí ọpọlọ tiẹ̀ ti jòrò nìyẹn. you use this to think. gbọ́ ara yín yé ẹ̀yin Yorùbá, nítorí ẹ̀ lẹ ṣe ń jẹ̀yà. common Fulani tó bá ti ní go ni stop ni. ọ̀rọ̀ òdodo wọn gbọ́ra wọn yé lẹ́ṣẹ̀ pé ẹ ò tí ì rí àárín Fulani títí di èní. ọmọ Yorùbá, ẹ lọ gbọ́ ara yín yé. àìgbọ́ ara yín yé, ṣé ń gbọ́ mi, òun ló jẹ́ kí ìyà máa jẹ yín.
Go and check all my video. I am not an agitator. I am a prophet of God. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. Ṣé tó wá pàwọ́ àti bọ́ọ̀tà lánàá sí irú èní ìsìn ìfòyà ẹ̀mí wàhálà ẹ̀mí la máa fi lọ lórú èní. Ẹ̀rọnú ológun gan fún rẹ̀ àwọn ológun wọn kì í kó gbogbo àwọn tí ó jẹ́ aṣíwájú ogun wọn kì í kó wọn síta tán tí tẹ bá kó wọn síta tán tí wọ́n bá kó gbogbo wọn àwọn olófẹ́ jà. I am talking from the experience. Sàwọn kan ní kí n má comment kí n má dá wọn lóhùn listing. I need to talk to them. They don't know anything. So when we talk to them, nǹkan tó balẹ̀ ayé yìí jẹ́ nìyẹn. Báwọn bàbá yẹn ṣe balẹ̀ ayé yìí jẹ́ tó ẹ máa ní ká má sọ̀rọ̀ sí wọn ká má sọ̀rọ̀ ká fi wọ́n sílẹ̀ àgbàlagbà ni òun ló balẹ̀ ayé yìí jẹ́. Tí wọ́n bá ń sọ lọ bẹ́ẹ̀, you will discover that wọ́n máa bà nǹkan jẹ́. We just need to talk to them and bring sense to their gullible brain. Wà wá ṣetán wà padà sí Amẹ́ríkà wà máa wá wà kiri ìwọ mọ̀ pé ọmọ tiwa wà ń bí ó mọ̀ pé aya tiwa ọ̀dọ̀ wa ló ń gbé. You don't know that? Wà wá padà sí Amẹ́ríkà ṣe pórí ẹ ti dàrú ṣé wọ́n ló gọ̀ àbí mi ni mo gọ̀? Kì í ṣe ṣeréṣeré o. Àwọn tó wà ń bẹ̀ lánàá lọ́mọ nǹkan tó ṣẹlẹ̀. So if it is we there, it is more going to be bloody. And láàárọ̀ yìí nǹkan tẹ́ ń sọkọ́ òun ló tún máa padà ṣẹlẹ̀. Gbogbo tí wọ́n ń rò yẹn kọ́ ló máa padà ṣẹlẹ̀. So dẹ̀ni ẹ̀ o mọ nǹkan tó ń pè ní ogun. You don't know the strategy of war. You don't know the approach to war. That is why you fall into the wrong hands. Wọ́n ní àwọn dáwó àwọn ti dáwó kan fáwọn kan ẹ jẹ́ kí ní gbogbo wọn wà. O mọ̀ pé àwọn tẹ́ ẹ dáwó fún tí wọn ò bá ti nírú ọkàn Ọlọ́run táwa ní ṣóun gbọ́ mi fake lẹ́ ń ṣe. So I'm talking to all the people in the diaspora in that area. Fake lẹ́ ń ṣe. They will use it to enrich themselves. A máa sọ fún pé ta ló fẹ́ kú àwa là ń dúró nídúró pé sẹ́ ohun tó bá fẹ́ gbà la máa fún wọn. A dẹ̀ ń sọ láti inú wa gangan ni kì í ṣe wípé à ń deceive àwọn èèyàn. Sọ̀rọ̀ la wá. Ẹnìkan ní entertainment ni mi wẹ́ it is well with you. I am not an entertainment. Anybody being a prophet will know how to speak. Yoruba ẹ lọ ronú yín. Ẹ lọ ronú dáadáa. Nǹkan tó ń pè ní ogun kì í ṣe ohun téèyàn máa jà téèyàn máa fi sílẹ̀. Ohun tá a máa jà títí tí a máa fi realize ohun tí a fẹ́ ṣe ni. Tó lè kálukú lọ ronú ẹ̀. Tó bá ń jagun tí other party bá release ọwọ́ ohun tó sọ ni pé wẹ́ agbára àwọn ò ká mọ́. Tó bá wá padà wá rí bẹ́ẹ̀ àwọn tẹ́ ní kó má kó yín lẹ́rù yẹn wọ́n máa padà wá kó yín lẹ́rù nítorí pé ohun tí ẹ lọ fọwọ́ yín fà ẹ ò lè hand ẹ̀. So you should go and think it very well. Èèyàn kan wá dé ó wá ń bragado kó bá ní o ní di $1,890 yẹ lọ́nà 50 máa fún ẹ. Mo fi ayé àti Ọlọ́run bú rẹ̀ mi ò ní béèrè lọ́wọ́ Ọlọ́run kó má fún mi ní owó yẹn lọ́nà 20 mi ò ní kúnlẹ̀ kí n sọ fọ́lọ́run pé jọ ẹnìkan fẹ́ dójú tì mí tí mi ò ní rí owó yẹn láti lè sọ fún ẹ lọ́nà 20. Èló ni $1,890. Are you mad? Àwa ṣá àti fi close to $9,000 tá a fi rán àwọn bíi mẹ́ta lọ kúrò ní Nàìjíríà tá a fi help wọn ká ní ó yá kó travel bóyá lọ́jọ́ kan tọ́lọ́run bá jẹ́ kó ṣe oríire dáadáa ó lè rántí wá sí rere. Ta la sọ fún o wá ń send a message sí mi ìwọ ilé bì ta ló rán ẹ wá. Mi ò wá ta láti wá béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o. I am just one man soldier. Mi ò wá ta láti ní kẹ́nikẹ́ni help me.
So therefore, you don't have right to speak nonsense against me. Are you getting me? When you were disappointed in me, orí ẹ ti dàrú. Ṣé mi nìkan ni mi ò bọ́ta? Thomas, you are disappointed in me. You are disappointed in yourself and in your children and in your entire family. You, this bastard. Ẹ fẹ́ kó wàhálà tí ẹ ò ní lè end, ẹ fẹ́ kó sílẹ̀. Ṣètò bá pàwá ò lo gbogbo ọgbọ́n tọ́lọ́run fún wa lánàá. Wàhálà tí ẹ ò ní end àná ló máa bẹ̀rẹ̀. I am telling you. Àná ló máa bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n kó lọ lójú yín. Tẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń pariwo kíní kan rí wa. Èṣe bí ìṣojú yín lọ ṣe kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ. Tó bá padà jẹ́ pé wọ́n gbé àwa náà lọ́rùn lánàá ni ẹ ò ní súnmọ́ wọn láti bá wọn jà. Ṣèbí nǹkan tẹ́ ẹ ṣe lọ síbẹ̀ nìyẹn. Tó bá pé àwa náà wà ń bẹ̀ wọ́n padà ṣe dodo effort. Wọ́n pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá Sunday Igboho nìyẹn. They are battalion tó wà ń bẹ̀ tí kì í bá ń ṣe pé Ọlọ́run. Ẹ̀yin lẹ ń pè ní Ògùn kọ́. Ọlọ́run ló ní ògùn yẹn. Tẹ àwa ò wá gbà wípé kíní yẹn ló ń ṣiṣẹ́. A sì ń rí i pé Ọlọ́run dodo tó wà lọ́wọ́ tá a pè lógùn. Ọlọ́run ló ń jẹ́ ó ṣiṣẹ́. Tí kì í bá wá ń ṣe pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Báwo ni kò bá ṣe rí? Ṣojú yín náà lẹ́yìn máa rí wọn tó mú ọ lọ. Àbí ṣojú yín kọ́ lọ́ ṣe mú. Àwọn èèyàn ò sí ní gbogbo bẹ́yẹn. Ìṣojú wọn kọ́ lọ́ ṣe kó àwọn Lady K kúrò nínú ilé. Nǹkan tó ń pè ní ogun ni wípé bó ṣe ń kó wọn lọ yẹn ò ní jẹ́ kó kó wọn lọ. Àwọn tí Àkúrẹ́ máa jáde, àwọn tòǹdó máa jáde, àwọn tí Ìbàdàn máa jáde, tí Ṣàgámù máa jáde tì wọ́n lọ́nà. Tó máa lọ kojú ogun. Ẹ̀ẹ́dẹ̀ rórí yín ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ ò mọ ohun tẹ́ ẹ̀ ń ṣe. You think war is a play. So pé mò ń tẹnu mọ́. You think to get a freedom is a play. It is a decision of the mind. Tí kì í jẹ́ pé èèyàn kọ́kọ́ ní láti deceive. Decision of the mind without deceive. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n gbé ń bẹ̀ yẹn lánàá sínú Black Maria. Ṣẹ́yìn lọ bá wọn kẹ́ lọ attack wọn. Ẹ lọ bá wọn. Ẹ lọ attack wọn. Ẹ ń ṣe ẹ̀sìn ara yín síta. Wo mọ̀ pé ọ̀rọ̀ táwa ń sọ yìí ló ń hìtì àwọn tó rí yẹn. Èyí tó tá à ń ṣe yìí a long way ló ń dé. We don't fight them. We continue saying that. Sunday Igboho don't fight them. He doesn't have a crime. He's not a criminal. Koiki don't fight the government. We don't fight the government. But all we ask from them is that òrìṣà tó bá lè gbà mí, ẹ̀ẹ́dẹ̀ fi mí sílẹ̀ bó ṣe bá mi now. And we have right to do that. Ká sọ fún wọn pé wẹ̀ ohun tẹ́ ń ṣe yìí àwa ò fẹ́. Ohun tá à ń sọ nìyẹn. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ fẹ́ lọ bá ohun tẹ́ ń ṣe àwọn ò fẹ́. Ogun ọwọ́ ogun làwọn náà wá. Tolúwa dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé wọ́n ò ní gbà ara ẹ̀ lẹ́rí lánàá. Wọ́n ò ní gbà kí ẹ lọ. Wọ́n ti pọ̀ ọmọ ọlọ́mọ sí. Wọ́n tún padà wá deny ẹ̀ wípé àwọn ò mọ kankan nípa ọmọ tí wọ́n pa. Ó ṣe rí nìyẹn. But today will be the last time to speak about this topic. But always go to my video to hear what the Lord have said. Maybe it will help you people. Are you getting me? A rí pé ọ̀dàlẹ̀ ní gbogbo yín. Ìwọ rí pé àwọn ará Mandela ṣé wọ́n rí pé wọ́n dá Mandela ni? Wọ́n ò dá Mandela. Wọ́n dúró gbogbo. So when we talk about war, mi ò tiẹ̀ lè ṣe gbogbo ogun tó lẹ́ẹ̀ ti jà Nàìjíríà yẹn lógun ni. Ogun tẹ́ ẹ jà tí ẹ ò ṣẹ́gun. Ṣógun tẹ́ ẹ jà tí ẹ ò ṣẹ́gun ẹ̀ òun ló ń pè lógun ni. Ogun téèyàn jà tó ṣẹ́gun ló ń pè ní ogun. Àbí ogun tí Mandela jà ó jà ó sì ṣẹ́gun ó dẹ̀ gba freedom yẹn. Ẹ lọ rórí dáadáa. We never lose hope on Yoruba nations because it is what God have said. I continue saying it. He said it.
that this country called Nigeria will break one day. Even if we don't break it, they will break it. I am telling you, one day. Number 2, God said Yoruba nations will come out from them. Number 3, God said these people that is leading us, they will not leave us in peace. So therefore, number 4, we should prepare for war. No war, no freedom. So you go and think, what you prepare anything? Prepare and cook. You don't prepare anything. So you're there, one call for you, one call for one, won't prepare anything. Tó bá jẹ́ pé wọ́n prepare ni wọ́n ní mò ń sọ yẹn, bó ṣe ń lọ yẹn tọ́nà ń dún àwọn èèyàn kan l'Àbújá, àwọn ọmọ ogun á ti jáde sí gbogbo títì. You don't prepare. Go and prepare. Preparations. So fáwọn tó wá bá yín lánàá náà the third, ó mọ̀ pé wọ́n ti prepare ara wọn sílẹ̀. Look, strategy tí wọ́n dẹ̀ fẹ́ lò ń bẹ̀. Look, àwọn ọlọ́pàá, àwọn army, they have their own strategy. Tó bá ti ní strategy báyìí làwọn fẹ́ lò, strategy yẹn ló máa lò, wọn ò ní change. Tó bá wá padà ipò yíwọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní commander wọn ti máa ní okay, use this strategy, wọ́n tó máa lò yẹn. Òun lè ṣe di lánàá tó lo strategy kan tó rí pé ìyẹn táì fail, wọ́n tún fẹ́ sí ń lo tó lómi gbóná tó rí pé ìyẹn fail, òun lọ release ìbọn. Nígbà tó release ìbọn, ṣé àwọn tó fẹ́ kó mẹ́ wọn kó mẹ́. Àwọn tí wọ́n tún di oògùn mọ́ra wọn tún kó wọn. Nígbà tí wọ́n wá kó àwọn yẹn, kí lẹ́yìn tẹ́lẹ̀ ń dó síbẹ̀ tẹ́ ń jà kí lẹ̀ ṣe. Ìyẹn là ń sọ. We don't tell you that we don't appreciate you. We appreciate you. Ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n jẹ́ pé ẹlẹ́nu ìbànújẹ́ ni wọ́n. Tó máa jókòó síbì kan, wá máa sọ ọ̀rọ̀ tí kò jẹ́ kí wọ́n sọ. We appreciate all the people that is out yesterday. A ò lọ tì í sójú ikú. Bó tó bá wà débẹ̀ ni nǹkan tẹ́ ń sọ ìkọ́ la máa sọ. Ó máa jù báyìí lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló máa kú. And it's going to be bloody. Do you get me? So just go and think about this. My name is Baba Confirm JP. I wish everybody happy Sunday. May you have a long life. Àwọn tí wọn ò ní dálẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ máa lẹ́mìí gúngùn. Àdìjọ máa jẹ́ tipẹ́tipẹ́. Share síbi tó jẹ́ kó lè share sí. Àwọn tí wọ́n ní láti gain impact lórí nǹkan tí